náà Ìtíkúnọlá lè Ìtíkúnọlá ó pé ìran méjì. Assalamu alaikum. Ìtíkúnọlá lélẹ̀. Ìtíkúnọlá aláfàkálẹ̀, Ìtíkúnọlá aga. Ọ̀nà méjì lè Ìtíkúnọlá pín sí. Ìtíkúnọlá yìí tí mo dì mú yìí, òun ni láfàkálẹ̀ tí máa ń tàn ká. Nínú àwọn ewé ewé tí a máa ń lò, dáṣpé afẹ́ máa ń fi mọ̀ bóyá èèyàn lóyún. Táwọn bàbá wa máa ń lò láyé àtijọ́. Tó bá fẹ́ mọ̀ pé ṣóbìnrin lóyún àbí kò lóyún, ewé Ìtíkúnọlá jẹ́ kan nínú ẹ̀. Báwo ni wọ́n ti ṣe ń lò? Wọ́n á ja, tó bá ti ja lọ́pọ̀, wọ́n á ní kí obìnrin gbó. Tó bá ti ń gun ní ọwọ́, á já sí pé obìnrin yẹn lóyún nù. Wọ́n máa ń lò ó, òun làwọn bàbá wa máa ń lò fún ìdá oyún mọ̀. Ìtíkúnọlá méjì ló wà, bí mo ti ṣe sọ. A ní aga, a sì ní láfàkálẹ̀. Eléyìí tí mo bù lọ́wọ́ yìí, Ìtíkúnọlá láfàkálẹ̀. Láfàkálẹ̀ yìí, òun la máa ń lò fún abíwẹ́rẹ́ tí obìnrin tó bá wà nínú oyún. Tá a máa sè é fún obìnrin pẹ̀lú ìgbín tó bá ti ń bọ́ sásìkò bíbí. Tó bá ti wà lóṣù mẹ́jọ, yóò kàn máa gbo ewé yìí, yóò máa gbó mu. Ọlọ́run máa lò ó sábà bíi. Bẹ́ẹ̀ náà sì la sì máa fi ń tírìtì kidney issue. Ẹni tí ò bá fẹ́ ní kidney issue, lọ́pàá kò fẹ́ kí kidney òun ní ààyè, ìyẹn tá à ń pè ní ìsẹ́mi, tí ò fẹ́ kó láàyè. Tó bá rí ewé yìí lọ́pọ̀ yanturu, kó wá sa kó gbẹ, kó ṣe ní powder. A máa rí pé ewé yìí ò ní irun lára, ó ń dán ni. A rí pé ewé yìí kò ní irun lára, ó ń dán ni. Òun ò kì í ṣe gbádìímù tí ò ṣe é ṣe lágùn. Irú ẹni níbẹ̀ kó máa fi ṣe kí ni, kó máa mú ní tíì láàárọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run máa ń lò ní sábàbí dáadáa fún kidney issue. Ọlọ́run máa ń lò ní sábàbí dáadáa. Èyí tó jẹ́ aga ẹ̀, òun la máa ń lò fún alẹ́ ọmọkùnrin, a máa ń lò fún alẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run kó jẹ́ kí a máa pàdé. Assalamu alaikum.